alára gbàǹdà. Aṣẹ́wó ti dé o, aṣẹ́wó ti dé o, alábọ̀dọ̀ obìnrin, àyàjẹba, oníjàjú Ìlọrin, òmòdì kò kọ́ra, olówó dídó ni, nígbà tó jà lè ṣiṣẹ́, màmá òun ìtọ́jú. Aṣẹ́wó ti dé o, aṣẹ́wó ti dé o, ọ̀fà, olè ọ̀lẹ, alábàbà ṣiṣẹ́. Sere sere sege, sere sere sege, sere sere sege, sere sere sege. Ọ̀rọ̀ yìí àgbà kan àtúgbà pátá. Bébí ọlẹ́bìnrin járe ọjà sere sere sege. Sere sere sege, sere sere sege. Sere sere sege, sere sere sege. Ọ̀rọ̀ yìí àgbà kan àtúgbà pátá. Bébí ọlẹ́bìnrin járe ọjà sere sere sege. Ṣùgbọ́n yẹn ní àwọn òkú pẹ́ ní gbogbo rẹ̀ ti di ilé ìgbọ̀nsẹ̀ gbogbo ayé ní ṣùsì. Ọmú àyà rẹ̀ ò ní kókó kan mọ́ pẹlẹbẹ lórí bí àtẹ́lẹsẹ̀. Gbàjọ́ owó mẹ́ta pọ̀ nǹkan àbọ̀ sere sere sege. Sere sere sege, sere sere sege. Aláìní ti jẹ́ sere sege, sere sere sege. Ọ̀rọ̀ yìí àgbà kan àtúbà pátá. Bébí ọlẹ́bìnrin jáde ọjà sere sere sege. Wọ́n ní o kàwé o lọ́pọlọ òwe, wọ́n ní o kọ́ṣẹ́ o kọ́ o sì gbà. Orí yín burú o. Àsán ọmọ wíwẹ́ bí ẹlẹ́dẹ̀ alájọba. Block ẹ náà. O ní pé next time you won't call like that. Ó ń pè mí lórí nǹkan ṣe ẹ ni. Gbógà. Ṣá ẹ sí kọ́tàtò. Bí ẹ burú. Àdìlọrí ajá ni yóò padà kó lápò rẹ̀ o sere sere sege. Sere sere sege, sere sere sege. Sere sere sege, sere sere sege. Ọ̀rọ̀ yìí àgbà kan àtúbà pátá. Bébí ọlẹ́bìnrin jáde ọjà sere sere sege. Ọlẹ́bìnrin yóò kó jáde lóko rẹ̀ o. Aṣomi, ṣòro, gbogbo rẹ̀ aṣomi. Alápá máa ṣiṣẹ́ òde ọ̀bẹ. Gbogbo rẹ̀ aṣomi, wá kejì òṣogbo rẹ̀. Gbogbo rẹ̀ aṣomi, alábọ̀dọ̀ oníranú obìnrin. Gbogbo rẹ̀ aṣomi, ṣòro, gbogbo rẹ̀ aṣomi. Wọ́n gbé ọgbọ́dọ̀ ògbó rẹ̀ ayé rúkú. Gbogbo rẹ̀ aṣomi, ṣòro, gbogbo rẹ̀ aṣomi. Wọ́n wọ ẹ̀bẹ̀ ní múdó wọn tún fà yálà ìdàgbà. Orí aṣomi aṣomi orí aṣomi ìgúnmi rẹ̀ tí wọ́n lù tọ́jú lọ wá ṣẹ̀ṣẹ̀ orí aṣomi. Okay, mo ti mọ nǹkan tó ṣẹlẹ̀. Oh my God. Okay. Aṣomi orí aṣomi sere sere sege sere sere sege sere sere sege sere sege sere sere sege àgbà kan àtúbà pátá. Bébí ọlẹ́bìnrin jáde ọjà sere sere sege. Ẹ jẹ́ àlọ́ play mi. Ká fi pa àwọn èèyàn wá wọlé. Wọ́n ti miss mi díẹ̀. Ẹ mọ̀ pé mo like orin eléyìí. Máa pàkàn ní kó má parẹ́ mọ́ èyí tó bá ti jẹ́ tiẹ̀ ní kó máa kàn. Nǹkan ti ti dé aláràgbà dá. Dákú mo máa ń bẹ̀ lómi dáadáa. Ààrẹ mo dákú mo ń bẹ̀rẹ̀ lómi dáadáa. Àjàní dákú mo máa ń bẹ̀ lómi dáadáa. Àdìsá dákú mo ń bẹ̀rẹ̀ lómi dáadáa. Orí màmá àdókò níta. Ìwọ ní màmá gbẹ́pọ̀n níta. Mo làbò sílẹ̀.
because nǹkan kan ti wà lọ́wọ́ mi ṣe pé kí n tó ní time láti wá máa ṣe show sí pẹ̀lú WhatsApp group tí mo lọ dálẹ̀ yìí. Àgbẹ̀dóyà o. Àgbẹ̀dóyà o. Àsìléóyà. Àfẹ̀dóyà o. Àgàdóyà. Bọ́mọ tó lọ́kọ ó yẹ ó ní. Bọ́mọ tó lájà ó yẹ ó ní. Ìgbàlà là ń kúra o. Èyí
Àlọ́dóyà o, àbòdóyà, àfúnidóyà o, àjìdóyà, kéku ilé kó mọ̀ o, kó bá kó sọ fún toko. Àbẹ̀dóyà, àlọ́dóyà o, ọ̀bùntún rèé ọkọ, ọ̀bùntún rèé ọkọ, ó sọ wọ̀wọ̀, ó sọ ìrẹ̀kẹ́ sọ wọ̀wọ̀, ó sọ. Àtiwájú dóre lọ́kọ, àtẹ̀yìn dóre lé ọkọ, àkúlẹ̀ dóre lé ọkọ, àjídé dóre lé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Alága dóre lé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Alága dóre lé ọkọ, ó bá kọ àbíró, bá kọ àbíyé. Alága dóre lé ọkọ, ó bí sùn, ó bí wálẹ̀ o. Aláfẹ́ dóre lé ọkọ, òwò rẹ̀ ayọ́dún sóko àgbàtọ̀ dúró, wá fi inú ṣòye ẹ̀yìn rẹ̀ agbọ́mọpọ̀, òkọ̀ kò nítorí kọ́ lẹ́nu òbò, mọ́yàn lọ́gọ́bò lọ́ máa gbàgbé ìwà, májòkó rẹ̀ ó sùn bódèrè alẹ́, díẹ̀ ló jẹ́ inú oko dídó ṣe kókó, òun ló mú ní rojú rẹ̀ ọkọ, alátẹ̀ dóre lé ọkọ, àjídóre lé ọkọ, àfúndóre lé ọkọ, àdúró dóre lé ọkọ, àjòkó dóre lé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Alága dóre lé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Alága dóre lé ọkọ, oníròhùn eléyìí nílé ọkọ ṣàmì àdúrà. Alága dóre lé ọkọ, ó bí ọba ó tún bí àfọ̀bàjẹ́. Aláfẹ́ dóre lé ọkọ, ẹ̀yìn rẹ̀ ò ní mẹ́ni, oníkàgbà kò ní ilé ọkọ, kò ní nìkan gbénú lé bí ẹranko, ọmọ ìwọ́n nílé aládìwà rí pè rán níṣẹ́, ọ̀gẹ̀dẹ̀ kì í gbénú odò, kì í gbénú odò kò má ṣàbíyamọ, á ọ̀bùntún rèé lé ọkọ, aládóre lé ọkọ, aládóre lé ọkọ, àmúdóre lé ọkọ, àjẹdóre lé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Alátẹ̀dóre lé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Alátẹ̀dóre lé ọkọ, orí rẹ̀ àpérè òun Èdùmàrè kó máa sìn ọ́ re. Alátẹ̀dóre lé ọkọ, ẹlẹ́dàá ayẹyẹ rẹ̀ kó má dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Alátẹ̀dóre lé ọkọ, àgádóre lé ọkọ, àgádóre lé ọkọ, aláfẹ̀dóre lé ọkọ, alájìdóre lé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Aláfẹ̀dóre lé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ògo. Alágàdóre lé ọkọ, ọmú lọ bọ́bọ̀ lọ ò má gbàgbé. Alágàdóre lé ọkọ, máma gbogbo rẹ̀ oṣù bó pàdéré. Akọ́dá ayé o, ìbà rẹ ni mo ṣe olùdá oko, olùdá òbò, olùdá ẹ̀pọ̀n, olùdá idán, ìbà rẹ ni mo ṣe, ìbà rẹ ni mo ṣe, ìbà rẹ ni mo ṣe òòṣà òkè, ìbà rẹ ni mo ṣe o, ìbà rẹ ni mo ṣe òòṣà òkè, ẹjọ́ ojú mi ṣe. Ẹ kúrọ̀lẹ́ kú dédé wòyí, ẹ káàbọ̀ sórí abala ètò Ìṣe Dáadáa ni mo bá yín. Ẹ má jẹ́ kí n tàn yín, gbogbo ẹ̀yin tẹ́ lọ open WhatsApp group lórí orúkọ mi, ayé yín ti bàjẹ́. Ẹ mọ̀ rí títà ayé yín ṣe bàjẹ́, ọ̀nà tèmi gbà ṣe ti tèmi ti jẹ́ káyé yín bàjẹ́. WhatsApp group tó bá ti wà, tó bá ti gbọ́ kíkí mi láti ẹnu mi láàárọ̀, tó gbóhùn mi, èmi ò kí ń type. Anybody tó bá ti type pẹ̀lú ẹ, tó type pẹ̀lú ẹ tó ní Yinka TNT ní 419 ní èmi kan, mi ní type. Èmi kọ́ 419 ní, ẹ̀yin tẹ́ lọ open WhatsApp group lórí kíní mi, ayé yín ti bàjẹ́. I'm telling you. Ìwọ tó bá lọ join, lẹ́yìn tí mò ń sọ yìí, tó bá tún lọ join WhatsApp group tó ní kó sanwó, tó wá ní èmi ni mò ń chat. Èmi ò ní chat pẹ̀lú ẹ. Mi ò ní type pẹ̀lú ẹ. Mi ò ní, ó bá ti lọ join, tó bá ní Yinka TNT type nínú WhatsApp group, ó ti ya wèrè. Ayé ẹ ti bàjẹ́, ó máa gbá ẹ pa ni, ó máa lọ ta ogún ìní ẹ. Ogún ìní tí ìyá àti bàbá ẹ fi ẹlẹ̀, ó máa lọ tà, ó máa gbowó ẹ lọ́wọ́ ẹ. Èmi ò ní WhatsApp group yàtọ̀ sí WhatsApp group tí mo ní. Àwọn tó dẹ̀ wà, in fact, WhatsApp group yẹn gan, ẹ̀mí mi ti fẹ́ bọ́. Torí àwọn èrò tó queue sílẹ̀ tí mi ti ẹ̀ mo ye fẹ́ add wọn mọ́, kò tiẹ̀ yé mi. Bóyá máa padà kó wọn lọ sórí Telegram ni. Mi ò understand bí mo ṣe fẹ́ ṣe, èrò yẹn ti pọ̀ jù.
èrò yẹn ti pọ̀ jù mi mọ̀ pé àwọn èèyàn ń dúró dè mí pé kí n lọ ṣe ni àmọ́ ọ̀nà tèmi tún wá gbà ṣe tèmi ají ṣe bí Yínká là ń rí Yínká ò ní ṣe bí bàbá ẹnìkankan ṣe rí wọ́n ní ọgbọ́n àkù fún ẹnikẹ́ni bí kó tọ̀ Ọlọ́run ọba lọ mo believe pé Ọlọ́run fún mi ó dẹ̀ fún mi pé àwọn ọmọ náà wípé wọn ò ní láti sọ fún yàn pé kò sígbà tó bá sọ pé eléyìí ò lẹ́kọ̀ọ́ wọn ń kọ́ sórí nínú ìwà nínú ọ̀rọ̀ nínú ìṣe ẹ̀ làwọn èèyàn máa mọ̀ bóyá o ní ọgbọ́n àbó ò ní ọgbọ́n àwọn kan wà tó tiẹ̀ ní pé kí n pe àwọn tí bá ti ń ṣe show tó yẹ pé wọ́n wà nínú group mi tó ní kí n pe àwọn kí n tó lọ sí show tèmi nípa fùrọ̀ pẹlẹbẹ àti dọ́gì kí tó lọ sínú fùrọ̀ pẹlẹbẹ àti dọ́gì hello ìyá mi ẹ má dárúkọ yín o mo kàn fẹ́ kẹ́ sọ experience yín kí lẹ rí nípa WhatsApp group wa nǹkankan. WhatsApp group yẹn ó lẹ́sìkẹ́ o ó lẹ́sìkẹ́ torí èmi ò ṣe wẹ́ẹ̀rí mi join website mi join any online relationship thing mo kàn wò pé okay let me give Yinka a trial because bó ṣe máa ń sọ̀rọ̀ but it's very secured there is no it's very very secured platform ọkàn balẹ̀ lórí ẹ̀ but bí pé mi ò ṣe wẹ́ẹ̀rí yẹn ó jẹ́ kí n trust mo dẹ̀ wà secured there is security so bó bá ṣe fẹ́ ní bójá ọmọ kékeré bójá àgbàlagbà bójá àárín because me I'm a matured woman so oríṣiríṣi sizes ló wà ń bẹ̀. So it's a very secure platform. Kí làwọn nǹkan tí ẹ bá pàdé rí tó jẹ́ kó yà yín lẹ́nu? Number one èmi ò ṣe irú ẹ̀rí mi lọ sí any platform rí but irú àwọn nǹkan tẹ́mi ò ní láìkí ni ọkọ máa sọ̀rọ̀ okú àtòbò ká máa fira wá ṣe yẹ̀yẹ́. Ìjẹ́rù nǹkan báyẹn wà ń bẹ̀. Definitely ọkùnrin náà. Ìjẹ́rù nǹkan báyẹn wà ń bẹ̀. Kò sí ń bẹ̀ kò sírú yẹn ń bẹ̀ kò sírú yẹn ń bẹ̀ and ṣé mo ọkùnrin á fẹ́ máa access picture yàn. Ẹ má sọ yẹn ẹ má sọ yẹn ẹ mú yẹn dání ọ̀nà yẹn mú dání ẹ má sọ yẹn. Okay. Ẹ má sọ yẹn. Okay. But it's a very good group ṣá. Ẹ má sọ yẹn. The group wà pa. Ẹ mú yẹn dání ẹ má sọ yẹn ẹ jẹ́ fi yín lẹ̀ mi fẹ́ kẹ́sì ẹ má já wọn sí ìwọ tó bá lọ sí WhatsApp group lórúkọ mi ayé ẹ ti bàjẹ́ sẹ̀ torí o ò ní tà mọ́ ṣé mọ̀ pé mo gbírẹ́ mi ìfẹ́ ṣe WhatsApp yìí torí mo mọ̀ pé gbogbo nǹkan tí n bá ṣe mo máa ń ṣe pa ni kò dẹ̀ kí n sírú ẹ̀ àwọn èèyàn lè wá kọ́pì mi o bò mi ò ń kọ́pì èèyàn Ọlọ́run torí mo máa jókòó mo máa ronú láròjì rẹ̀ pé ọ̀nà wo tí bá láwọn èèyàn tó máa wò pé nǹkan tí máa ṣe tí máa fi bẹ́tà onítọ̀hún mi ò kí ń fẹ́ lé èèyàn pé mo fẹ́ ṣe bí irú èèyàn mi ò ń ṣe n máa fẹ́ bẹ́tà ẹni and that's why pé nǹkan tí máa ń ṣe mo máa ń ṣe bẹ́tà because mi ì ní lé ẹ mi ì fẹ́ dàbí ẹ mo fẹ́ bẹ́tà ẹni mo fẹ́ jù ẹ lọ ni so tó bá ti jẹ́ pé o lọ ń ṣí WhatsApp group lórí orúkọ mi ayé ẹ ti ń bàjẹ́ torí àwọn èèyàn wọ́n máa find out láìpẹ́ torí o ò lè ṣe nǹkan tẹ́mi ń ṣe ó yàtọ̀ máa bà WhatsApp group yẹn jẹ́ ní ọwọ́ ẹ ó bẹ́tà kó lọ yọ orúkọ mi kúrò ń bẹ̀ kó yọ TNT kúrò ń bẹ̀ torí àwọn èèyàn máa mọ̀ mo máa bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ wọ́n máa mọ̀ so yọ orúkọ mi kúrò ń bẹ̀ kó lọ yọ TNT kúrò ń bẹ̀ torí o ò ní tà mọ́ èmi ò ní bẹ́ẹ̀ chat lórí WhatsApp mi ò ní chat pẹ̀lú ẹ so tó bá léyàn kan tó ń chat pẹ̀lú yín tó ń claim pé TNT ni èmi kọ́ mi ò ní chat torí èèyàn kan send kọ́kọ́ sí mi lénìí tó ń sọ̀rọ̀ nípa báwo ló ṣe fẹ́ dọ́gì sí 4K èmi ò ní sọ yẹn nínú WhatsApp group mi ò ní sọ pé ẹ fẹ́ dọ́gì ẹ dọ́ra yín látẹ̀yìn o ò ní lè post blue film àbí ọyàn àbí ọmú àbúfirọ̀ sínú WhatsApp group mi o ò ní ṣe mi nígbà o ò ní ṣe not even o ò ní ṣe o dẹ̀ ní sọ oko times oko wọ́n dọ́ra wọn wọ́n fọ́ra wọn lẹ́nu wọ́n dẹ́pọ̀ wọ́n o ò ní ṣe nínú WhatsApp group mi so ìwọ tó lọ open WhatsApp group tẹ́ fi pé bó ṣe ń sọ̀rọ̀ bí báyìí náà lọ ṣe máa ṣe ní WhatsApp no àwọn tó wà nínú WhatsApp group àwọn tó decent pa I'm telling you so o ò ní ṣe dòtè ya lọ yọ orúkọ mi tó bá fẹ́ jẹ́ kí business ẹ kó ṣe kíni kó bàjẹ́ torí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní find out mi tiẹ̀ tí àdá Amẹ́ríkà sí rárá o London ni mo ṣì wà ẹ̀mí mi ti fẹ́ bọ́ mi tí àdá Amẹ́ríkà sí rárá mo kàn ṣe ń kó lè list Amẹ́ríkà ni London ni mo ṣì wà ẹ̀mí mi ti fẹ́ bọ́
kẹ́ bá lè mọ̀ bí èrò ṣe pọ̀ tó. So èmi mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìjẹta kan ni mo kàn ti èrò ní pé let me just do it because pressure yẹn ti pọ̀ jù. And a lot of people sọ pé àwọn ọmọ wọn ṣe navigate lórí Shabarikolo, àwọn tó wà ńbẹ̀ ṣe wà ńbẹ̀, àwọn tó wà ńbẹ̀ tún wà lórí Shabarikolo, wọn dẹ̀ tún mind láti join WhatsApp group. Èmi ò dẹ̀ ṣọ̀fẹ́ pẹ̀lú owó tó make sense, tó jẹ́ wípé tó bá ronú lẹ́ẹ̀mejì ò ní lè san, ó dẹ̀ lè san kó wá ṣeré kó wá mess up, torí ó sanwó kò mí pé mi ò ní gba ẹ jáde tó bá ṣe nǹkan tí ò yẹ kó ṣe. And as I speak, mo gbọ́dọ̀ sọ ye list tó ti wà lọ́wọ́ mi tí wọ́n tiẹ̀ ti sanwó tí mi tiẹ̀ tí mo ti fix wọn sínú WhatsApp group. Mo ní mo yàtọ̀. Mo yàtọ̀. Ọlọ́run fún mi pé ó fún mi ní ọgbọ́n yẹn. Màá tún sọ wọn pé mi force èèyàn láti join ẹ o. Ba àwọn tó ń wo be no tún máa wá bá mi pé màmá èèyàn kọ́kọ́ sínú kíní pé 1 billion salute. Màá ṣe pa ni. Mi ní follow trend. Mi ní sọ pé torí pé èèyàn kan ṣe mi náà fẹ́ ṣe. Màá farabalẹ̀. Ọ̀nà wo ni mo lè gbà? Báwo ni mo ṣe lè ṣe? Bo mi ò ní wò ẹ kí n ṣe tèmi. Láìláì ìwọ ló máa wò mí ṣe tiẹ̀ tẹ́dẹ̀ máa ń rí káàkiri. Wàá wò mí ṣe tiẹ̀ ni, èmi ò ní wò ẹ ṣe tèmi. Èmi máa jókòó, mi sọ pé mo know it all o, but ní pé mi tí rí ẹni tí mo fẹ́ wò tí mo fẹ́ fi ṣe tèmi, mi tí rí ń bí báyìí lórí ìkànnì mi rí. Mo máa láwọn èèyàn níta tí mo máa ń bá sọ̀rọ̀, tí máa bá sọ̀rọ̀, tí máa ní ẹjọ́ báwo ni àwọn doctors mi, àwọn urologist, àwọn gbogbo wọn máa ń bá wọn sọ̀rọ̀. Mi ní wò ẹ ó láwọn èèyàn mi tiẹ̀ àwọn kan mi tiẹ̀ ní wò wọn mi ní sábà wo àwọn kan rárá kó má ba ìpè mi jẹ́. So ìwọ tó lọ sí WhatsApp group ń bọ̀ o má gbọ́ o. Ìwọ tó lọ sí WhatsApp group lórúkọ mi ń bọ̀ send payment details ede. Ayé ẹ ti bàjẹ́ o torí ò ní tà o tó te ya lọ tó bá mọ̀ pé ó fẹ́ bà orúkọ ó fẹ́ bà kíní yẹn jẹ́ lọ change ẹ o torí ò ní tà mọ́ ò ní tà mọ́ lọ change ẹ o. Ò ní tà mọ́. Ń bọ̀ n kò fẹ́ pa àwọn èèyàn randomly. Kí ló dé tẹ́ gbé kọ́? Mo kàn ń pè yín randomly. Ẹ má bínú. Kí ló ń pa yín lẹ́rìn? Ma? Kí ló ń pa yín lẹ́rìn? Ẹ wò gbogbo ẹ̀ ni ó lágbára. Kí lẹ rí ẹ wà live kí lẹ rí nípa group yẹn náà? Ẹ sọ tó tọ́tọ́ lọ́hùn o. Ẹ má sọ ẹni sùúrù ẹ má cover mi. Kí Ọlọ́run kó bá lè bò yín láṣìírí tó tọ́ nìkan. Láì tí ò bá dá máa sọ pé kò dá. Group yẹn lágbára ó lè jẹ́ àwọn matured minds, as in it's been beautiful, nice time. Wọ́n sọ pé bí ẹni tó bá ṣe ń ronú gan tí ó bá ń kà tó ń follow up gan èèyàn rẹ́rìn inú èèyàn àdùn kò sọ̀rọ̀ rádaràda. As in very matured minds, and it's just. Kí làwọn nǹkan tẹ́ rí bẹ́ẹ̀ tó unique? Kí ló fẹ́ fún yín ná A++. Kí làwọn nǹkan tẹ́ rí bẹ́ẹ̀ tó unique sí yín? As in the mode of communication, as in people expressing themselves freely without any vulgar words. Mi ò mọ̀ pé group tún lè wà tí àwọn èèyàn lè wà coordinated bẹ́ẹ̀ yẹn. In terms of security, kí lẹ rí sí? Security yẹn le jù. People are complying with
you've enforced your rules and people are complying with it, so and when you then comply, so you want more pay anybody say about to comply. Oh, bá so £22,000. Má gbọ́n ẹ jáde ni. Nothing, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni ma. Ẹ ṣé ìyá mi, mo fẹ́ kọkùnrin kan. Oh, sorry, ẹ dá ipò fẹ́ sọ̀rọ̀. Wo bá wù ẹ́ kó sọ £2,000 wá jáde ńbẹ̀. Kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Mi dẹ̀ ní dáwó padà. Hello, ó dá ipò fẹ́ sọ̀rọ̀ kan. Hello ma. Ẹ fẹ́ sọ̀rọ̀. Yes ma. Mo gbọ́ yín. Yeah? Yes ma, money like I enjoy it. Me náà sọ àwọn say me náà bá chat. Àjọ múnú ara wa dùn, àjọ rẹ́rìn and tó bá ma get to next level, a máa jẹ́ kẹ́ mọ̀. Okay, that's fine. That's fine. Good. That's yes, fine. Ma. Yeah. Mo care bóyá o san 20 million. I'm telling you, màá gbọ́n ẹ jáde kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. Mo fẹ́ jẹ́ kí ọkùnrin kan sọ̀rọ̀ kí n tó wá lọ sí topic ní ìkọ̀gan. Mo ń bọ̀. Ọkùnrin wo mo tiẹ̀ lè pè ń bí báyìí o. Okay, ẹ ń pè ní. Ẹni mo ṣe add ẹ mọ́ group yẹn kò tíì pẹ́. Kò tíì lè ju bóyá 2 hours lọ. Mo mọ̀ pa ní nǹkan tó máa sọ. Hello. Aunty Yinka. Yeah, mo fẹ́ bèrè àwọn nǹkan kan lọ́wọ́ yín. Ẹ wà live o. Kẹ́ má ní kíní kan, ẹ má dárúkọ yín. Mo add yín sí group yẹn sí mi rò pé ó ti tó 2 hours. Bẹ́ẹ̀ni. Kí ni àwọn nǹkan tẹ́ ti rí so far? Báwo lẹ ṣe lè sọ̀rọ̀ nípa group? Ẹ má bò mí o torí tẹ́ bá bò mí, àṣírí yín máa tú níwájú Ọlọ́run. Ẹ dẹ̀ wà live. Honestly, it's one of the best groups that I've ever joined. Honestly speaking, the maturity there so far is nothing to compare with. Honestly speaking, kí làwọn nǹkan tó distinct? And I like the way. Kí làwọn nǹkan tó distinct tí ó common tí ó ẹ̀ rírí ṣùgbọ́n tó common ní other groups? Nǹkan tó common ní other group. Me get the question here. Kí làwọn nǹkan tó yà yín lẹ́nu tẹ́ ẹ̀ tí ìrírí tó yàtọ̀ sí àwọn tẹ́ ti rí ń bò mí tẹ́ ẹ̀ tí ìrírí tó jẹ́ kí bíbá yìí kó wà distinct kó dẹ̀ stand out. Number one bẹ́ẹ̀ save olùkọ́ individual. Ẹ má dárúkọ, ẹ má sọ bí mo ṣe save o. Ẹ má sọ. No, mi ò sọ. No, definitely mi ò sọ. Bẹ́ẹ̀ save ẹ̀ ṣe understand. Then mi ò mọ the particular me more being she create a group but it's so unique in such that it won't appear like a group. If you understand, it doesn't appear like a group where you see everybody. Hey, too much information. Wọ́n ní ìwọ tó bá ti lọ forúkọ mi sí group ayé ẹ ti bàjẹ́. Ma ba group yẹn jẹ́ mọ́ ẹ lọ́wọ́ tó bá wù yín kẹ́ wá sanwó kẹ́ lọ wo nu dẹ̀ lè wọ bẹ̀ láì jẹ́ pé mo mú ẹ síbẹ̀. Aunty Yinka, honestly speaking, Cherry, one thing tèmi mọ̀ nípa yín ni pé and apart from the fact pé ẹ máa ń sọ àwọn èèyàn bóyá àwọn ẹlòmíì lè má believe but some of us we are so sure in you. You understand? Uniqueness in you, honestly, I've never seen it. You do something in a different way that you try to even compare that with other things like other stuff related to that, but you just still see the difference. So ṣé ìjẹ́ regret pé ẹ join group yẹn sì kò tí tó 2 hours ṣé tí ń feel pé máa enjoy. No, Aunty Yinka, it's not even up to 1 hour now. Kò tí ju 1 hour. Ṣé tí feel wípé ẹ máa enjoy ẹ ni àbí kí lẹ sọ? Mo ti enjoy already. Ẹ má worry, ma fi ní feedback. Mo ti enjoy ẹ. Ìjẹ́ rí okó àtòbò ńbẹ̀. Ìjọ́sọ̀rọ̀ okó àtòbò ńbẹ̀. Kò láyé ọmọdé ní maturity tó ń play ńbẹ̀. Maturity tó ń play ńbẹ̀ yẹn. Ìjẹ́ rí anybody kó send phone bóyá kó send ọmú àbí furu àbí di kò ní ṣẹlẹ̀ basically for matured man but ẹni sùúrù àìsí yẹn ìjẹ́ enjoy àbẹ́ enjoy kò gbídọ́dọ́ kó jẹ́ ọ̀rọ̀ kìíní nìkan ni èèyàn máa enjoy now. There's much of enjoyment in it. Okay.
Okay, honestly speaking. Mo fẹ́ lọ pé ọkùnrin mi. Mo kàn pè wọ́n randomly Ọlọ́run rí then search nǹkan tí mo fi save wọn. Yinka. Oh my God. Mbo. Okay, jẹ́ kí n fi ilé náà yìí ni mo ade. Hello. Ẹ má dárúkọ yín o. Hello. Ẹ má dárúkọ yín o. Hello. Hello, Jewa. Yeah, mo mọ̀ pé mo ń pè yín live. Ẹ má dárúkọ yín. Èní ni mo add yín mọ́ group yẹn. Ìjẹ́ kí lẹ rí nípa group yẹn? Ẹ wà live o. Kí lẹ rí nípa group yẹn? Mo wà ní iṣẹ́ tẹ̀lé explanation tó ti ṣe fún mi àti bí mo ṣe fi rí ẹ̀ one of the best I've ever seen. The best I've ever seen. Okay. The security is top notch. Okay. The way it was arranged. Ẹ má sọ bó ṣe arrange o. Ẹ má sọ bó ṣe arrange o. Ẹ má sọ nǹkankan o. Àwọn No. Ìwọ tó lọ forúkọ mi shift group ayé ẹ ti bàjẹ́ ṣe. Èmi lẹ fi ń ṣeré bí ọmọ ejò èmi. Èmi lẹ fi ń ṣeré bí ọmọ ejò. Ìwọ tó lọ sí group lórúkọ mi, wàá rí pé àṣírí ẹ máa bẹ̀rẹ̀ sí ní tú báyìí. Tó bá tètè ya lọ change ẹ, àṣírí ẹ máa bẹ̀rẹ̀ sí ní tú. Ẹ rí pé mo kàn ń pè àwọn èèyàn randomly ni níwájú Ọlọ́run àti ènìyàn. Mo kàn ń pè àwọn èèyàn randomly ni. Ńbọ̀. Jẹ́ n tún lọ pẹ̀lú mi. Mo máa sọ̀rọ̀ lórí flat fùrọ̀ tó flat nsìn. Jẹ́ n pele. Mo ẹ̀yin tẹ́ mi tí ẹ tí rí hide àwọn ará America, mi tí rí hide wọn. Àwọn ará Canada, mi tí rí hide wọn. Mo ṣì compile list wọn lọ́wọ́, mi tí bẹ̀rẹ̀ wọn yẹn rárá. Ó láwọn kan tó máa offer. Hello? Ẹ má dárúkọ yín o, sister. Okay. Live lẹ́wà. Mo rí pé mo ṣe add yín sí group yẹn lẹ́ni. Ẹ má dárúkọ yín. So far so good. Ẹ wà live báyìí. Kí ni nǹkan tẹ́ ti rí nínú group yẹn tó ìjẹ́ like kí làwọn nǹkan tẹ́ rí tó yàtọ̀? Ẹ má dárúkọ yín, ẹ má dẹ̀ bò mí o. Group to nice ni o. At least the way you coded it was amazing. Téèyàn bá fẹ́ jẹ́ kéèyàn mọ réèyàn téèyàn jẹ́ ìjẹ́ ẹ ti come across irú àwọn group, ẹ ti come across irú group yẹn rí láti gbà tẹ́tí. No. Ẹ má bò mí, tẹ́ bá bò mí. Ẹni sùúrù tẹ́ bá bò mí, Ọlọ́run ò ní bò yín láṣìírí. So ẹ sọ, òótọ́ ni mo sọ, Ọlọ́run ò ní bò yín láṣìírí. Kí làwọn mi ò bò yín, òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín mà. Group yẹn kọ́ tèmi tẹ̀sí láìkẹ́ ni bó ṣe wà coded. Not too much information. No, at all. Unless you want. Not too much information. Sorry, the fear of Yinka is the beginning of wisdom. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ tọ́jú ọkọ yín. Ṣé mọ̀ pé mo tiraka mo sá. Mi ìfẹ́ dá WhatsApp group yìí lẹ̀. Ó ti pẹ́ tí àwọn èèyàn because mo mọ̀ wípé ó ṣeéṣe kí gbóúnjẹ lẹ́nu àwọn tó ti ń ṣe tẹ́lẹ̀. Ọlọ́run mi fi ṣe eré. Ó ṣeéṣe káwọn tó ti lérò tẹ́lẹ̀ má lérò mọ́ tí bá dá WhatsApp group lẹ̀. Torí ẹ̀ mo ṣe ń sá. Àwọn èèyàn ti sọ mo ní mi ò ṣe. Honestly, ó ṣeéṣe kí má lò jẹ. Ṣé rí nǹkan t'Ọlọ́run bá fúnyàn tí kò yẹ pé bóyá èèyàn copy, ó yàtọ̀ sí wípé lágbájá ń ṣe mi ò ṣe, mi náà fẹ́ ṣe. Mi ò ní ever ṣe nǹkan tí lágbájá ń ṣe láíláí. Mi ní ṣe nǹkan tí ẹ̀mí mi ò direct mi láti ṣe. Mo sá mi fẹ́ ṣe WhatsApp group, mo sá gan mi fẹ́ ṣe. Àwọn èèyàn tí ń bá mi sọ títí mi fẹ́ ṣe. Mo sá gidi mi fẹ́ ṣe. WhatsApp group mi níbi tó délé ni tó bá di next week bá sọ pé £100 ni mo fẹ́ gbà. Pẹ̀lú ibi tó délé ni àwọn èèyàn san. Àwọn tó wà nú bẹ̀
náà ló tún wá recommend àwọn náà tún wá ń pè mí pé lágbájá wà nínú group yìí òun ló recommend ẹjọ́ mo fẹ́ join wa Ọlọ́run ọba àwọn èèyàn ló tún recommend pé ẹjọ́ mo fẹ́ join ẹjọ́ mo fẹ́ join ẹ fèmí náà síbẹ̀ kí ní £100 àwọn èèyàn san eléyìí ọgbọ́n ni fún gbogbo ẹ̀yin tí jẹ́ wípé ẹrò bóyá tẹ́ ẹ bá jà lẹ máa rérò ẹrò eléyìí ọgbọ́n ni fún gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ fi pé tẹ́ bá ba ayé èèyàn jẹ́ nìkan lẹ máa rérò ẹ lo ọpọlọ ẹ lo nǹkan tí Ọlọ́run fún yín ẹ rí wípé not only èrò lẹ máa rí ẹ máa tún rí owó. I am telling you it's just for you pé kó lè ronú jinlẹ̀ kó dẹ̀ lè ṣe nǹkan tó wà unique tó stand out ju nǹkan tí normal ronú bí wèrè bí ẹranko bí ẹni tí ó jẹ́ àǹjọ̀nú ronú yàtọ̀ sí èèyàn kọ́ máa pé bo ni ọpọlọ yìí ti wá kí n pè èèyàn 10 lórí group yẹn wà láì nǹkan tó wọn máa sọ lélẹ́yìí Ọlọ́run torí wípé àwọn go mọ̀ pé mo lè wọn àwọn go mọ̀ pé nǹkan táwọn ń bọ̀ wá bá nìyẹn kì í ṣe pé bóyá mò ń sọ torí kẹ́ bá lè wá join group o ẹ wo list ni láwọn tó ti wà nílẹ̀ tí mi tiẹ̀ tí fi wọ́n ṣiṣẹ́ tí ṣẹ́rí tí mi tí fi wọ́n sí ṣẹ́rí mi tiẹ̀ tí bẹ̀rẹ̀ Amẹ́ríkà mi tí fọwọ́ kan list Amẹ́ríkà rárá bẹ́ẹ̀ mo kàn ń sọ wípé ìwọ tó jẹ́ èèyàn tó fẹ́ ṣe content ìwọ tó jẹ́ èèyàn ronú láròjinlẹ̀ now ẹ má máa wà ní after pé lágbájá ń ṣe èmi náà fẹ́ ṣe nísìn ẹ lọ gbé orúkọ mi ẹ lọ fi open group yẹn dẹ̀ máa bàjẹ́ mọ́ yín lọ́wọ́ sí. kí lè kì í lẹ́yìn nǹkan tẹ́ ń sọ ṣe rí ìgbà tí mo kọ́ wo fídíò yín kan lórí Facebook tẹ́ ń sọ bẹ́ẹ̀ ṣe máa ṣe nǹkan kan pé ó máa unique mo kọ́kọ́ wá ń wò pé báwo lẹ ṣe tún fẹ́ ṣe WhatsApp group tó tún máa unique ẹ ti understand mo ń wò pé báwo lẹ ṣe fẹ́ ṣe tó tún máa unique ju normal WhatsApp group lọ but not until ìgbà tẹ́ wá add mi mọ́ group yẹn honestly speaking ẹ try gan ẹ try mi mọ bí tẹ́ ti ń rí àwọn idea yín yẹn but it's very exceptional. Ẹn tó ń pè mí lórí fídíò mo máa block ẹ straight ni Àbújá ò sí lọ́rùn ọ̀pẹ ó ń pè mí lórí fídíò tó sí what gbọ́dọ̀ àbúrò kí lẹ́ ń pè mí lórí fídíò fún so ìwọ tó lọ open group lórúkọ tèmi ń sìn ayé ẹ ti bàjẹ́ torí group yẹn máa bàjẹ́ àwọn tó ní group náà ní sí WhatsApp eré ìjẹlé ẹsẹ̀ yín kẹ́ ẹ lọ tú ẹrù yín dì kẹ́ ẹ lọ tú research yín ṣe torí tẹ́ bá jágbọ́n kan máa tún gbé mi jáde kí n tó kọ́kọ́ jáde máa ti ní about ọgbọ́n bíi 5 ni máa ti ní ó ṣeéṣe kẹjá kan máa tún lò mí kẹjá kan máa tún lò mí honestly á dẹ̀ máa wà táìtà ni ẹ̀yin tẹ́ tún ní WhatsApp group mo tún ti lé yín léré báyìí competition bẹ̀rẹ̀ kí n pè ní £100 àwọn èèyàn máa ṣe pẹ̀lú state situation ibi tó wà nísìn ó láwọn kan tó máa tiẹ̀ fún mi lówó tí mi ní fi wọ́n sínú group yẹn tí mo ò ní gba owó lọ́wọ́ wọn àwọn kan pè mí tó jẹ́ pé tí mo ṣe rí bọ́n ṣe ta sí mi báyìí mo block wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kán má tiẹ̀ rí mi pè mọ́ kẹ́ bá lè mọ̀ pé mo tún fa akọ sí mo tún fi akọ sí ẹ rí pé mi tí mo kàn jẹ́ kó sọ nǹkan tó wà ní group yẹn mi tí because tí ó yẹ ọba tiẹ̀ sọ wọ́n sìn gan bó bá ṣe ń sìn mo máa fi àwọn sí waiting list ni àwọn èèyàn máa wà ní waiting list ni nísìn Ọlọ́run níbi tó dé nísìn bọ̀ elémi tí fèlè sínú group àwọn kan wà tí mo ti fún lórúkọ ṣùgbọ́n tí mi ti fi wọ́n sínú group Ọlọ́run now fúru pẹrẹsẹ àti ìdíje dọ́gì mbọ̀ jẹ́ n tún wò bóyá mo tún lè pè ẹlòmíì ẹni tí mo ṣe kí lórúkọ mbọ̀ ẹni tí mo ṣe fi sí ní 10 minutes ago ta ni mo ṣe fi sí nísìnyí o bọ̀ kó okay
mo ṣe fi lè sí mo fi sí tán ni mò ń bọ̀ wá ṣe show yìí ẹ jẹ́ gbọ́ nǹkan tó ní láti sọ mo fi sí tán báyìí ni mò ń bọ̀ wá ṣe show yìí. Hello? Hello, Tinka. Sister, ẹ má dárúkọ yín o. Ẹ wà live o. Okay, ma. Mo ṣe fi yín sí group kò tí pé how many minutes ago? Not up to 1 hour. Okay. Not up to 1 hour. So far, báwo lẹ ṣe find group yẹn? I have ní mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Mo ń bá yàn kan sọ̀rọ̀ lọ́wọ́ ní kọ́ yín wọlé mo ní láti jẹ́ kí yàn yín hold on kí bá yín sọ̀rọ̀. Báwo lẹ ṣe find ìjẹ́ ti rí irú àwọn groups yẹn irú àwọn group bẹ́ẹ̀ yẹn rí kí lẹ rí kí ló unique nípa group yẹn. Ó wà matured kọ́ tí mo lè sọ nìyẹn kò ń ṣe fọ́mọ kéékèèké àwọn matured mind ló wà fún. Ìjẹ́ ń gbádùn ẹ̀ enjoy àrí ìjẹ́ like group yẹn jẹ́ ti rírú ẹ̀ rí báwo ni. Ẹ wo mo ti gbádùn ẹ̀ jù. Ká ẹ̀ máa tí lo 1 hour tí lo 1 hour. Ẹyẹ máa wòrán sí yín mo ti gbádùn ẹ̀ pa tó bá sọ pé pa loneliness ní sá lọ. Ẹ má parọ́ o torí tẹ́ bá parọ́ tẹ́ bá bò mí láṣìírí Ọlọ́run ò ní bò àṣírí yín. Mi ò tí rí yín rí wọn lọ́wọ́. Ọlọ́run ò ní bò àṣírí. Ìjẹ́ owó tí mo charge ṣó wọ̀ tẹ̀ àbí kò wọ̀ tẹ̀? Was even too small látọ̀dọ̀ tèmi o. I was expecting something more. But okay, but tẹ́ group yẹn ìjẹ́ any value fún owó yín? Bẹ́ẹ̀ni. Okay. More than that. Okay. More than owó tí mo san. Nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. Tí lo 1 hour nínú group yẹn o. Ó lè ní yín o. Gbogbo yín lẹ máa gbé mi lọ lunch o. Lè kan òótọ́ ni mo sọ kẹ́ má jẹ́ kó ya èpè wá o. And ẹ wá gbọ́ o, ẹ máa take exit yín. Tẹ́ bá ti mú nǹkan tẹ́ fẹ́ mú, ẹ kúrò ńbẹ̀ kí n lè replace because èrò pọ̀ ńlẹ̀. Má jẹ́ kẹ́ mọ̀ tí bá ti rí tèmi mú. Okay. Má tètè. Èrò pọ̀ ńlẹ̀ o. Ẹ jẹ́ kí n wá sọ nǹkan tí mo fẹ́ sọ. Ìdí pẹrẹsẹ àti doggy style. Àwọn ó yẹ kí n sọ̀rọ̀ nípa sexual desire disorder. But ma play voice note obìnrin yẹn tó ń sunkún, but kò ní jẹ́ ìní ni ma sọ̀rọ̀ lórí ẹ̀ torí mi fẹ́ kí show yìí pẹ́ rárá. Ìdí tó flat àti doggy style. Ọkùnrin tó bá fẹ́ fẹ́ yàwó àti tí obìnrin bá fẹ́ fẹ́ ọkọ, ìfẹ́ nìkan lè máa fi ń fẹ́ ọkọ àti ìyàwó. Ó ṣẹlẹ̀ sí everybody. Ìfẹ́ yẹn máa ń di ojú yín débi wípé kí n wo nǹkan tó wà under ìfẹ́. Ẹwà àti taste yín ló yẹ kẹ́kẹ́ kọ́ fẹ́ nínú ara obìnrin kẹ́ tó ṣẹ̀ṣẹ̀ wá lo ìfẹ́ torí pé tí ìfẹ́ bá ń ṣá ojú yín máa ṣí sí àwọn nǹkan tí ẹ ò fẹ́ lára obìnrin. Like ẹni tó kò sí àgbèrè ò lè tán nínú ayé ọkùnrin máa dóbò níta all the time ni because ọ̀pọ̀lọpọ̀ wọn ìfẹ́ ni wọ́n máa ń go for. Wọn kì í go for stature but tó bá dẹ̀ yá ìfẹ́ máa ń tán nínú ìgbéyàwó àwa kù ọmọ lè máa wù àti nǹkan tẹ́ ti jọ ṣe pọ̀. Nígbà yẹn ló máa mọ̀ wípé onídìí pẹrẹsẹ ló fẹ́. Nígbà yẹn ló máa mọ̀ wípé nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀sẹ̀ síta wàá ti rí pé ẹni tó bá ní fùrọ̀ tó ń ṣe doggy ó yàtọ̀ sí onídìí yánṣì na yánṣì kó wá ṣe doggy. Ẹ mọ àwọn orin tó ń kọ yánṣì na yánṣì ẹ mọ àwọn ẹ̀fùrọ̀ tó ń lò ń bẹ̀. Àwọn fùrọ̀ kan wà tó yẹ pé tó bá fi ṣe doggy ó máa pa okó ẹ̀ ni. Kí ló dẹ̀ jẹ́ kí n sọ ni wípé tóbìnrin bá wá bá mi pé òun ṣe doggy anytime tóun bá ṣe doggy inú máa ń dùn òun ìsàlẹ̀ inú máa ń dùn òun wípé so òun ò kí ń gbádùn ẹ̀ tí n bá bèrè stature yìí tẹ́ kí ń gbádùn ẹ̀ á di ẹ̀yin tẹ́ rí pẹrẹsẹ. Ìwọ tó rí pẹrẹsẹ tó flat doggy máa pa apart from pé ó máa fún ẹ ní pain kò sí nǹkan kan tó fẹ́ wà nínú ọpọlọ ọkùnrin wàá rí pé tó bá ṣe doggy yẹn tó ò bá ṣọ́ra okó yẹn máa yọ́lẹ̀ kò ní lè le mọ́ kò ní le sínú abẹ́ ẹ̀ mọ́ tó ò bá ṣọ́ra because ẹkún tó ń sun ibi okó máa kan pelvic bone ẹ á dẹ̀ máa jẹ́ kó fún ẹ ní pain. Ẹni tó bá sanra ni doggy wà fún lẹ́ni tó ní fùrọ̀ because ìfùrọ̀ tí obìnrin sanra lẹ́yìn tó fi ń ṣe doggy ó níṣẹ́ tí fùrọ̀ yẹn ń ṣe.
iṣẹ́ tí fùrọ̀ yẹn ń ṣe ni wípé ó máa ń jẹ́ kí okó ọkùnrin le sí dáadáa ó máa ń pèsè fún okó ọkùnrin ni but nígbà tí wọ́n bá jẹ́ pé orí pẹrẹsẹ tó wá ń fi lẹ́ńbẹ́lẹ́ńbẹ́ yànṣì tó fi ń ṣe dọ́gì ó máa fi pa feelings ọkùnrin ní abẹ́ ẹ̀ ò ní jẹ́ kí okó ọkùnrin le then wàá tún máa ní pain so doggy style kò sí fún ẹni tó ní fùrọ̀ pẹrẹsẹ doggy style dùn lóòótọ́ but doggy style tí o bá ń ṣe tí awẹ́ fùrọ̀ ẹ tí ò cover okó mọ́ bó ṣe ń do ẹ ìyẹn ò sí nínú doggy style tí ọkùnrin bá ń ṣe tí gbogbo fùrọ̀ ẹ tí kan tó pín ṣẹmọ̀ tó kọ̀ open báyìí tí kò tiẹ̀ sí nǹkan kan ọkùnrin fẹ́ gbámú kò sí nǹkan kan tó fẹ́ slap ó dàbí ọkù Gbénga Adéyínká mo ti ta sí wọn máa drop fídíò yẹn rí fùrọ̀ tí ọkù yẹn rí tí ọkù yẹn bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni tó lu mágùn bí ẹni tó ń lé mágùn lé lára fùrọ̀ tó rí tó dàbí ẹni tó ṣẹ̀ dóbò ìgbẹ́ tó ń ṣe bí ẹni tó ṣẹ̀ dóbò ìkàsì tán ó bá fi irú fùrọ̀ obìnrin yẹn ṣe dọ́gì bí o bá ṣe dọ́gì yẹn tán tó tiẹ̀ kú wàá mọ̀ wípé o kú sí nǹkan tó dáa but fùrọ̀ pẹ ẹni tó bá ní fùrọ̀ pẹrẹsẹ tí fùrọ̀ ẹ̀ bá flat ó better because má gbàgbé pé bó o bá ṣe flat sí tó ṣe ga sí ní inú òbú ẹ máa jì sí so tó bá dùn ẹ pẹ̀lú fùrọ̀ pẹrẹsẹ mo kàn máa sọ̀rọ̀ yìí mi ì ní sọ kó pẹ́ torí mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe tó bá ń dùn ẹ pẹ̀lú fùrọ̀ tó flat ó máa kẹ́sẹ̀ sókè ni so tó bá kẹ́sẹ̀ ó better kó sùn báyìí kó ṣe missionary pẹ̀lú ẹ ìwọ tó bá ní fùrọ̀ gbogbo nǹkan tó máa jẹ́ kí have you started which campaign okay gbogbo nǹkan tó máa prevent ọkùnrin láti rí fùrọ̀ ẹ tó bá ń dùn ẹ tó bá ní fùrọ̀ yash na yash tó ní fùrọ̀ pẹrẹsẹ gbogbo ẹ ní kó máa work on gbogbo nǹkan tó máa mú ọkùnrin rí fùrọ̀ ẹ tí tó bá yẹ pé gbogbo ìdí ẹ biscuit bone ni kò sí flesh kankan má wulẹ̀ dú ọkùnrin débi pé o máa mú ìfùrọ̀ ẹ wàá kọ́ sí lójú àbí o máa ní kó ṣe doggy style fún ẹ ẹ̀yin ọkùnrin ẹ bá mi ẹ dá sí tó bá yẹ pé mò ń parọ́ kí ni iṣẹ́ fùrọ̀ tẹ bá ń dóbò lọ́wọ́ ṣé ṣé fùrọ̀ tó pẹrẹsẹ ṣe máa fi ń gbádùn doggy the number to call is +447404851234 fún ìwọ obìnrin tó kọ sí mi ni o plus àwọn kan ní mo máa ń fast jù +447404851234 fún ìwọ obìnrin tó sọ wípé o kì í gbádùn tó bá ń dùn ẹ látẹ̀yìn then ọkọ ẹ ò kì í ṣe dáadáa kó lè ṣe dáadáa because tí fùrọ̀ bá rí pẹrẹsẹ tí ò sí ìdí kankan tó ń ṣe dọ́gì ó máa ń pa feelings ọkùnrin ni kò ní jẹ́ kọ́kùnrin ṣeré dáadáa apart from pé dọ́gì gbogbo fùrọ̀ tí ọkùnrin ò bá lè gbá mú tó bá ń dóbò lọ́wọ́ fùrọ̀ yẹn ò yẹ kó máa wà conspicuous fùrọ̀ yẹn ò yẹ kó máa standard fùrọ̀ yẹn ò yẹ kó máa rí ọkùnrin kí ọkùnrin máa rí tó bá ń dóbò lọ́wọ́ because tó bá rí ó máa pa okó ẹ̀ ní fùrọ̀ tí ò bá lè gbé dání tẹ́ pé bó ṣe ń gùn ẹ́ báyìí ṣe ni àwọn fùrọ̀ yẹn ò kí ń lè jì tí wọ́n bá ń dó wọn. ń bọ̀ ẹni sọ̀rọ̀. àwọn fùrọ̀ yẹn ò kí ń lè jì tí wọ́n bá ń dó wọn wọ́n máa ń wà lójú kan ni so gbogbo fùrọ̀ tí ọkùnrin bá ti ń dóbò tó ń wà lójú kan ó máa ń pa feelings ọkùnrin ó máa jẹ́ kí ọkùnrin máa sá fún ẹ láti dó ẹ nígbà míì so ó better gbogbo dídó style tó bá máa ṣe tó bá mọ̀ pé ò ní fùrọ̀ avoid dídó tí ọkùnrin máa fi rí fùrọ̀ ẹ wípé fùrọ̀ ẹ ò yọ síta tó o bá fẹ́ ṣe dọ́gì tó o bá ti ní àwọn fùrọ̀ tí ó fẹ́ fọ́ bọ́dá Yínká Gbénga Ọláyínká lójú fùrọ̀ tí ó ń jó níwájú King Wasiu yẹn tó o bá ti nírú fùrọ̀ yẹn àbí fùrọ̀ tó tóbi díẹ̀ tó lè gbọ̀n tí ọkùnrin lè gbà àbí tí wọn náà lè fi pàdé oko má dábàá dọ́gì number 1 torí wípé tó o bá tínrín tó lọ dábàá dọ́gì ìsàlẹ̀ inú oko mama kan bone o mama kan pelvic bone á dẹ̀ máa fún ẹ ní pain kàkà tó máa torí kò sí flesh kò sí nǹkan tó o ní pupa o anything bí o bá ṣe rí pẹrẹsẹ bẹ́ẹ̀ ni inú òbú ẹ máa ní eegun so tó bá ń dú ẹ ní dídó dọ́gì láì jẹ́ pé bóyá o ní fùrọ̀ o máa ní pain nínú ìwọ dẹ̀kẹ̀rẹ́ nígbà míì tí obìnrin bá ní fùrọ̀ tó bá ń penetrate ó ní bó ṣe máa fi tán tó máa fi gauge ibi tó fẹ́ jẹ́ kí okó rìn sí lára wọn bẹ́ẹ̀ obìnrin tó yẹ pé kò ní fùrọ̀ báwo ló ṣe penetration yẹn kò máa lọ
yours truly ni tó yẹ pé ó dẹ̀ máa fún ní pain fùrọ̀ yẹn wà lára nǹkan tí obìnrin máa fi tighten muscle tó máa guide o kó tẹ́ pé ibi tó bá fẹ́ kó dé lára ẹ bó ṣe ń ṣe doggy yẹn ló máa dé but ìwọ tó definitely ọkùnrin obìnrin tó tínrín tí ò ní fùrọ̀ kò lè ní tán ńlá so o tẹ́ lè ní ìtọ̀ tó fẹ́ papọ̀ gan tó máa fi tighten muscle ẹ níbi ìsàlẹ̀ ìtọ̀ ẹ máa rí sóró bí ìtọ̀ tòlótòló ni so o lè ní tó bí sísọra ṣe ní advantage bẹ́ẹ̀ náà ló ní disadvantage bí gbígbẹ ṣe ní advantage bẹ́ẹ̀ náà ló ní àwọn ọkùnrin míì wọ́n like kó máa dó èèyàn gbígbẹ kán lè máa kan egun yẹn á máa dùn mọ́ wọn but even kíkan egun gan kì í ṣe nípa kò ṣe nípa doggy sísùn lẹ̀ àbí kò jókòó kò kẹ́sẹ̀ sókè báyìí but tó bá ti di wípé wọ́n ń dú ẹ látẹ̀yìn àbí wọ́n ṣe doggy pẹ̀lú ẹ àbí wọ́n ṣe nǹkan tó fi ń rí ìfùrọ̀ ẹ okú ọkùnrin lè má máa lè ó ní mo ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin as long as ayé bá ń jẹ́ ayé tí ìfẹ́ dẹ̀ ṣì wà ìfẹ́ ta máa ń fall in love láti ilẹ̀ yẹn ṣì wà ọkùnrin máa pàpà dóbò ń ta ni torí ìfẹ́ ni wọ́n a máa ń wò tá máa fi ń fẹ́ra wa a máa ń díjú sí gbogbo àwọn nǹkan tó yẹ ká lajú sí ọkùnrin míì tó yẹ pé àwọn òbò tó wà used to àwọn shape tó wà used to àwọn tó sanra ni a kò dédé rí látìrín kan a lóun fall in love àwa ni a ní love máa cover gbogbo ẹ̀ love tó cover gbogbo ẹ̀ tó lọ fẹ́ ẹni tó tí ní ìwọ tó pé òbò tó sanra ló wà used to tí love yẹn bá tán ó sì máa padà lọ gbé ẹni tó sanra love tó cover ojú ẹ ìwọ tó do ẹni títí rírí tó pàdé ọmọ tí rí bóyá bó ṣe ń ṣe bí ọmọ láàrin ó wá pàdé ẹ wá ní love yẹn cover ojú ẹ ó lọ fẹ́ love yẹn nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní ṣá ó sì ń padà lọ bá ẹni tó sanra tó máa dó nígbà yẹn tó bá ti wá padà lọ sọ́dọ̀ ẹni tó sanra tó ń dó ẹni tó fi love fẹ́ bóyá látara ìwà ẹ̀ bóyá látara àwọn ìjà tẹ́tí ń jà tí love yẹn ti decline ó máa sú ẹ ó máa pátì ni òbò tó wà used to tẹ́lẹ̀ kó tó fẹ́ ẹni tó fi love fẹ́ ló máa padà lọ bá tó sì máa dó tádé máa gbádùn mọ́ ẹ torí love ló fi ń dó ẹni tó ṣọ́ra pẹ̀lú tó ní pelvic bone tẹ́lẹ̀ love ló fi ń dó kì í ṣe pé bóyá spec ẹni kì í ṣe irú structure tó fẹ́ kì í ṣe irú structure tó gbádùn láti máa dó love ló fi ń dó nígbà tí love yẹn tó bá lọlẹ̀ bóyá nígbà tí obìnrin gbé ṣe ẹ̀ dé bóyá nígbà tí condition change ẹni tó wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rántí ẹni tó fi fùrọ̀ guide okú ẹ nígbà tó ń ṣe doggy wàá bẹ̀rẹ̀ sí máa rántí ń gbà yẹn so ìwọ tó ń sunkún pé doggy ló máa ń fẹ́ ó dẹ̀ máa ń dùn ẹ́ ó máa dùn ẹ́ because doggy ni máa yẹn wà used to kó tó di pé ó fẹ́ ẹ. Hello? Àti Yinka. Sir? Ẹ kú ètò. Yeah. Ẹ kúrọ̀lẹ́, báwo ni ṣé o gbẹ́ ń lọ? I go straight to the point. First time caller ni o. Yeah, I go straight to the point. Mo ń follow program yín yẹn. Okay. So mo dẹ̀ rí pé àwọn nǹkan tẹ̀ ń sọ àwọn chemistry tó gbé ó wà very 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 vital gan. Ọgbọ́n tó lọ fún yín òní parun mọ́ yín lórí. A lot of nǹkan la mọ̀ tó jẹ́ pé máa believe pa mọ̀ tá a dẹ̀ mọ̀ tó dẹ̀ ń dá wàhálà lẹ̀ nínú relationship. Ẹ understand? Èmi bí mi bí ṣe wà èèyàn tó slim ni mi tí mo ga. Ó yẹ yín. Ẹ mọ̀ pé náà ni èèyàn tó bá slim a máa ń ní chemistry fẹ́ tó bá sanra. Bẹ́ẹ̀ni. A máa ń bìlì pé obìnrin tó bá sanra ló máa ń fit wa. But tí bá ṣe mistake ní fọ́ pẹ̀lú obìnrin tó slim ó máa ń dàbí pé bóyá mo fẹ́ ṣe obìnrin yẹn léṣe because ẹ̀yìn mo kò lè contain mi ẹ mọ̀. Èyí ó dà pé tó bá ní fọ́ pẹ̀lú obìnrin tó dáná sí tó ń gba látẹ̀yìn ẹ mọ̀ bó sì ìdí yẹn ṣe shoot ta ló máa fi gba. Láti ẹ̀ tó tún máa ní ẹran láti gba okó yẹn dání. Ó máa ní ẹran ìdí. So bó ṣe ń gba yẹn á máa dún pàpàpàpà. Bọ̀ èèyàn tó sanra tó lọ ṣojú báyìí ó máa pa okó ọkùnrin ni. Á dà fún yín. But àwọn tó sanra ó máa ń hard. Of course. Ó máa ń hard. Ètò ẹ̀dẹ̀ bá obìnrin mi tó bá bá máa kọ́ra. Bọ̀ kò ní sọ nǹkan tó ṣe é fún yín. Nǹkan tẹ́lẹ̀ kọ́ rí bẹ́ẹ̀ nìyẹn kọ́mẹ̀ntì ìfà àtọ̀rọ̀ yín ìfà mú lẹ́yìn nìkan lórí nǹkan tí mo ra gbọ́ lẹ́nu yín lé ní. Nǹkan tí mo try láti sọ ni wípé as much as ẹ bá ṣe fẹ́ wo ìfẹ́ ẹ máa wo body frame
tẹ́ bá fẹ́ jẹ́ kí ìgbéyàwó yín kó, I'm telling you, kó tún dùn, kó lárinrin, kó last, ẹ máa wo body frame. Ẹni tó bá ti wà used to mọ̀ wípé o lè dú ẹni tó tínrín tó rí pẹlẹbẹ ní doggy kó máa gbọ́ àwọn sound tó máa ń yí ọkùnrin lórí tó bá ń dóbò. O lè gbọ́ sound pa o lè gbọ́ tap, o tí ẹ lè gbọ́ iṣó tó máa ń jáde. Iṣó yẹn tẹ́ fi pé ó máa ń já iṣó ni. Ó ní nǹkan tó ń ṣe lára àwọn ọkùnrin míì. Àwọn obìnrin ni wọn kì í like no man feel uncomfortable kò kì í ṣe iṣó. Ni. So tó bá dú ẹni tó tínrín, ó ṣeéṣe kó má gbọ́ gbogbo àwọn paparazzi yẹn, ó dẹ̀ lè má like, ó lè jẹ́ kókó ẹ̀rọ gbogbo àwọn papa because ẹni tó tínrín tó bá ṣe báyìí, ẹni tó ṣọ́ra ibi báyìí ló máa dúró sí, ibi báyìí ló máa dúró sí. So gbogbo ìsàlẹ̀ òbú ẹ máa fún. Tó bá wá ní ìtàn tó fold ìtàn ẹ̀ papọ̀ tó lè mọ ìtàn fi guide oko, wàá mọ̀ pé òun do ní doggy. Ìgbà tó bá fún sí ìdí a máa slap ara ẹ̀, á dẹ̀ máa sound. O lè rí gbogbo sound yẹn lára ẹni tó tínrín. So tó bá mọ̀ wípé o fẹ́ yàwó ti wà used to láti máa ṣe doggy, mi ní kẹ́ má nífẹ̀ẹ́, ẹ máa fi body frame sí ìfẹ́ tẹ́ ẹ fẹ́ ní. Torí ìfẹ́ tẹ́ ẹ ní lẹ́ni tó bá yá tí ìfẹ́ yẹn bá bẹ̀rẹ̀ sí ní lọ, bóyá ńgbà tọ́mọ bá ti wọlé, tọ́mọ bá ti wọnú ilé ìgbéyàwó, ọkùnrin gan máa ń kọ́kọ́ kó ìfẹ́ sí ọ̀dọ̀ ọmọ, bẹ́ẹ̀ náà lobìnrin máa ń kó ìfẹ́ sọ́dọ̀ ọmọ. So ìfẹ́ yẹn máa lọlẹ̀ láàárín ẹ̀yin méjèèjì, á wà lọ́dọ̀ ọmọ. Bí ọkùnrin bá ṣe wá ṣe, àbí bí obìnrin bá ṣe ṣe sí ọkọ ẹ̀, ló máa jẹ́ kí ọkùnrin mọ̀ bóyá ó máa continue pẹ̀lú ìfẹ́ ọmọ yẹn, because àwọn obìnrin míì máa ń kọ́ àwọn ọmọ wọn sí ọkọ wọn. Ìyẹn ló máa ń jẹ́ kí ìfẹ́ bàbá kó decline fún ọmọ. So tẹ́ bá kọ́kọ́ bímọ, ìfẹ́ àárín ẹ̀yin méjèèjì máa ẹ má tọra yóò máa reduce. Ó máa reduce. Àwọn àléébù tí ẹ jọ fojú fò á bẹ̀rẹ̀ sí ní jáde. Ó ní mo ṣe sọ wípé ẹ má love pẹ̀lú ọpọlọ yín kẹ́ kó kúrò. Àwọn àléébù tẹ́ fojú fò máa bẹ̀rẹ̀ sí ní jáde nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní bímọ, tí ẹ bẹ̀rẹ̀ sí ní rí àléébù ara yín, tẹ́ bẹ̀rẹ̀ sí ní rí ṣùgbọ́n ara yín, àwọn àléébù tẹ́ fojú fò máa bẹ̀rẹ̀ sí ní jáde. Lára àléébù yẹn tó bá jẹ́ dìtàjẹ yẹ pé o máa ń like láti ṣe doggy kó máa dún pàpàpà, o lè rí lára ẹni tó tínrín. Tó bá like láti mú ọmú àríkúyẹrí àbí àwọn ọmú fan belt, tẹ́ pé àwọn ọmú tó máa jù báyìí tí wàá jù báyìí kó fi gbá etí ẹ tó lọ fẹ́ ni tó tínrín, o lè ríru ọmú yẹn lára ẹni tó tínrín. Tó bá yá wàá wá padà lọ máa fẹ́ máa lọ máa wá ọmú yẹn ibi tí wàhálà ti máa bẹ̀rẹ̀ tó máa ní pé ó lóògùn kó lóògùn. Pick right choice from the beginning. Wà overall jẹ́ kí ìfẹ́ kó cover physique nǹkan tó ní. Ó jẹ́ kí ìfẹ́ kó cover taste ẹ. Ó jẹ́ kí ìfẹ́ kó cover spec ẹ. Mi ní kẹ́ má nífẹ̀ẹ́, bẹ́ẹ̀ má gbé ìfẹ́ síwájú. Gbogbo love kọ́kọ́ blind. Love blind ní beginning relationship ni. Tó bá yá love tó blind yẹn á lajú nígbà tí relationship bá ti ń grow. Love tó blind tó fẹ́ títírín yẹn, tó blind tó fẹ́ tí ò lọ́mú, tó blind tó fẹ́ ó bá yá àlébù love yẹn, ojú máa ti love yẹn, àṣírí love yẹn máa tú. I'm telling you, ẹni tí ò wá love tó wá ní ìgbà yẹn tó bá fẹ́ marry, love á take position. Ìwọ tó ò bá ní ara ẹ kò mọ nǹkan tó ń ṣe, love á overwhelm ẹ, á gba gbogbo sense of reasoning ẹ. Ìgbà tí love bá ti wá ń drop, ara tó yẹ nǹkan tó yẹ kó o think, natural thing tó yẹ kó o think, àwọn sentiment tí ò yẹ kó o fi sí, àwa spring up, agbójú jáde. Wà wá rí pé love kò lè ra gbogbo sentiment yẹn mọ́. Ẹ̀mí love kò ju ìgbà tẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ relationship lọ. Nítorí ẹ̀ ló ṣe dàbẹ́ ni pé wà á rí wípé àwọn obìnrin tó bá ti bí ọmọ, wọ́n á kó ìfẹ́ wọn sára ọmọ wọn. Àwọn ọkùnrin náà máa ń kó ìfẹ́ sára ọmọ wọn. Tó bá yá náà máa ń yọ ìfẹ́ yẹn through ìwà tí obìnrin bá wù. Náà máa ń sábà yọ ìfẹ́ yẹn nígbà míì. So wà rí pé obìnrin ò ní gbé ìfẹ́ kúrò lára ọmọ ẹ̀ lálábọ̀. Ó easy fún ọkùnrin láti gbé ìfẹ́ tó ní fọ́mọ tó ní fún ìyàwó kó gbé fún àlè. Ó depend lórí ìwà tí ìyàwó bá wù. So bẹ́ bá ṣe ronú love, ẹ máa ronú spec, ẹ máa ronú nǹkan tẹ́ fẹ́. Ó lè dún ẹni tó ní tínrín
tí ò ní iṣu lẹ́yìn tí ò ní fùrọ̀ ò lè dó wọn ní dọ́gì kó má padà tutọ́ tó bá jẹ́ ẹni tó like dọ́gì because kò sí nǹkan kan tọkùnrin like nínú dọ́gì ju fùrọ̀ yẹn bí fùrọ̀ yẹn ṣe máa ṣe tó bá tún wá jẹ́ ẹni tó lè ride ọkùnrin dáadáa fùrọ̀ tó ń ride lọ yẹn gangan ó ń gọ́gọ́ ní yọ̀bẹ̀ ìwọ tó rí tí ń rí yash na yash báwo ló ṣe fẹ́ ride ọkùnrin dẹ̀ fẹ́ pé I love her love yẹn àfi tó bá jẹ́ pé áńgẹ́lì nígbà tí obìnrin bá gbé ìwà èdè gẹ́gẹ́ bí ìwà èèyàn mo ṣe nǹkan kan lọ́sàn yìí mo dẹ̀ sọ fún èèyàn tó súnmọ́ mi mo ní mo máa sọ fún yín pé mi ò kì í ṣe áńgẹ́lì mo máa sọ fún yín pé mi náà níwà tèmi a fẹ́ ra nǹkan méjì tó gbowó dání gan wọ́n wá pè mí lẹ́ni pé àwọn ti ra ẹyọ kan fún mi mo wá ní ìkejì nǹkan wọ́n ní pé nísìnyí kìnnìkan pé kémi náà try láti bí akájọ ṣe ìkejì pé àwọn ti ṣe dídí kan èyí tí máa kọ́kọ́ fi dúpẹ́ pé ẹ ṣé o àṣírí á máa bo kìnnìkan mo yarí pé kí lẹ mean ṣebí ẹ̀yin lẹ fẹ́ ṣe méjèèjì nǹkan mo ṣẹ̀ṣẹ̀ wá pera mi pé bírú èèyàn wo ni mi tó bá jẹ́ pé èèyàn kan ló ṣe lè tán wá bá mi kí ni mo fẹ́ sọ èèyàn ṣe nǹkan fún mi ó yẹ kí n kọ́kọ́ dúpẹ́ náà tí bá tiẹ̀ máa complain mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pé ẹ mọ̀ pé orí mi ń gbà mí máa ń gbóná ẹ má bínú gbé ẹkọ̀ kúkú ṣe náà ni kì í ṣe pé bóyá mo ṣiṣẹ́ owó pamọ́ sí yín lọ́kọ̀ kú yẹ kẹ́ mo tún ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ ọmọlúàbí táwọn náà ṣẹ̀ṣẹ̀ tó wá sọ pé kí n má wọrí kẹ́ bá lè mọ̀ pé èmi gangan fúnra mi gan èmi go kì í ṣe áńgẹ́lì èmi go ń ṣe áńgẹ́lì so tí ìwà yẹn bá dé wàá bẹ̀rẹ̀ sí ní ronú fùrọ̀ tó ti ń dó tó ṣe pàpàpà wàá bẹ̀rẹ̀ sí ní mísì àwọn iṣó tó máa ń jáde láti fùrọ̀ tó bá ń ṣe dọ́gì pé kò ń jáde lára fùrọ̀ ẹni tó fìfẹ́ fẹ́ ó ní mo ṣe máa ń sọ fún yín pé ẹ̀mí fùrọ̀ àti ẹ̀mí òbò ó gùn jẹ̀mí ìfẹ́ lọ gbogbo ẹ̀yin ìfẹ́ ló ìfẹ́ mi lè come in between us ẹ̀mí fùrọ̀ àtẹ̀mí òbò ó gùn jẹ̀mí ìfẹ́ lọ èyí ìfẹ́ a máa jábọ́ but òbò àti fùrọ̀ tí ọkùnrin dò ní kúrò nínú ọpọlọ ẹ̀. Hello mo ń gbádùn yín mo ń gbádùn yín hello mo ń gbádùn yín I can't understand Yoruba. Okay then, speak whatever you understand. Okay. You can't understand Yoruba. Good evening, how are you? Good evening. How are you? How are you doing? I beg you. How you doing, Nibo? Look at me at you. So, ẹ̀mí fùrọ̀ àtẹ̀mí òbò nítorí pé tí ìfẹ́ yẹn bá bẹ̀rẹ̀ sí ní lọlẹ̀ gbogbo àwọn kan lè ní ìfẹ́ tí ò gidi ló ń lọlẹ̀ ẹ máa tọra yín àwọn tó ń fẹ́ra wọn dọjú ogbógo kì í ṣe pé lórí ìfẹ́ náà gbélé mọ́ orí àjọṣepọ̀ tó ti wà láàrin wọn òun ló máa ń pe ìfẹ́ wá orí ọmọ tó ti jọ bí orí àwọn nǹkan tó àti orí ìwà dáadáa tí wọ́n jọ wù síra wọn tó bá rí wà dáadáa wù sí ọkọ ẹ ó ṣeé ṣe kí ilé kó dúró kó sì máa ronú ẹ kífẹ́ yẹn wà bẹ́ẹ̀ tó bá rí ìwà dáadáa wù tẹ́ rí ìwà dáadáa wù síra yín ẹ kò jọ ń gbé ẹ̀ ń cohabit ní ẹ̀ kò sífẹ́ kankan. I'm going to block you. Stop calling me on video. I'm not your friend. I'm not your family. Stop calling me pẹ̀lú video. Ṣẹlẹ̀ ní courtesy ní manners. Mama block yín tẹ́ bá ti pè mí lórí video. Mi ò ń ṣọ̀rẹ́ yín náà. Mi ń ṣe family yín. Why tẹ́ ṣe ń pè mí lórí video? Why tẹ́ ṣe ń pè mí lórí video? So tí fẹ́ yẹn bá ti tán nígbà yẹn tẹ́ ríra ẹ̀kọ́ máa cohabit ni kò sí fẹ́ bẹ́ẹ̀ mọ́. Ọkùnrin yẹn á padà lọ dóòbò. So ẹ̀mí ìfẹ́ ẹ̀mí òbò ó gùn ju ẹ̀mí ìfẹ́ lọ. Ẹ̀mí okó ó gùn ju ẹ̀mí ìfẹ́ lọ. Àìmọye ilé tí ò sí fẹ́ tí ò sí nǹkan kan mọ́ tí wọ́n dẹ̀ fi ń dóra wọn wọ́n ti ẹ̀ ní dóra wọn nínú ilé oníkálukú á máa gbádùn ara ẹ̀ níta. So ìwọ obìnrin yẹn má fún ọkọ ẹ ní dọ́gì ṣe mọ́. Tẹ́ bá ti fẹ́ má fún ọkọ ẹ ní anything tó máa jẹ́ kí ọkùnrin yẹn máa rí fùrọ̀ ẹ. Torí the moment tó bá ti rántí fùrọ̀ tiẹ̀ tó jẹ́ yash na yash, the moment tó bá ti rántí ẹ̀ tó bá ti rí a máa rántí fùrọ̀ gidi tó ti dó pé
irú fùrọ̀ wo leléyìí a máa rántí fùrọ̀ bóyá fùrọ̀ Àdíjà àbí fùrọ̀ Títílayọ̀ tó dó sẹ́yìn tó ń dún pàpàpà tí so ń jáde para àwa máa rántí yẹn àwa rí pé òun tiẹ̀ dó tiẹ̀ àti ara ibi tó ẹ ò tiẹ̀ ìwọ tó bá ti rí tó ẹ ò tiẹ̀ lè kàn níbi ara òun ló máa ó máa sún ara ẹ̀ mọ́ ẹni káre ẹ tó lè kàn ìtọ́ ẹ ò lè kàn níbi ara débi tó máa dún pàpàpà so ẹ má wulẹ̀ ṣe tẹ́ bá ti mọ̀ wípé ẹ ti rìn and gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ tí marry mi ní kẹ́ má nífẹ̀ẹ́ but ẹ máa fi spec mọ́ ìfẹ́ tẹ́ ní ẹ wà sure pé ṣé spec yín tó máa ẹ má nífẹ̀ẹ́ obìnrin torí wípé ẹ nífẹ̀ẹ́ wípé ìfẹ́ ò fọ́jú tó bá fọ́ lójú nígbà tẹ́ fẹ́ marry ó máa lajú tó bá yá nígbà tó bá dẹ̀ lajú ìlàjú ẹ lè má yọrí sí rere ó lè yọrí sí pé kó má gbálé kó má súnlé mọ́ ó lè yọrí sí pé kó má tiẹ̀ súnmọ́ ìyàwó ẹ mọ́ so ìfẹ́ kọ̀ọ̀kan ò fọ́jú ìfẹ́ ò fọ́jú when it comes to spec ọkùnrin nípa òbò dídó ìfẹ́ ò fọ́jú nípa òbò dídó ìfẹ́ ò fọ́jú. ẹ lọ sí yín bá. ẹ ló mú gbádùn yín. ẹ kú ọ̀lẹ́ mà. ẹ kú ọ̀lẹ́ ìyá mi. In fact, èdò yìí ẹ lásán mo fọ́. Kí lẹ wí? Mo enjoy ẹ̀ gan mọ̀. Kí ni? Kí lẹ enjoy? Gbọ́n nǹkan tó sọ. Hello? Hello, good afternoon. Is this Sister Yinka TNT? Ọlọ́run wọn nífẹ̀ẹ́ lomi ṣe mí sister mi. Ẹ go straight to the point. Máa wo program yìí gan. Nígbà tí mi gan wá. I go straight to the point. Oh my gosh, you are okay. Mo wa o, everything okay. Okay. Normally me money you're better àwọn bloggers. I don't want to allow, but mo rí number ẹ̀ mo ní okay, let me give you a call. See. Mo wa live o, ṣé mo ko mo wa live. Oh, live. Really? Oh dear. Ṣé àwọn yẹn wá ń gbóhùn mi? Wọ́n gbóhùn yín o. We sọ nǹkan tó bad now. Ẹ kàn ní kẹ́ give me call kẹ́ cream ni. Ṣé fẹ́ bá mi sọ̀rọ̀ later. Ẹ jẹ́ kí n ṣe show tán. All right. Tí nǹkan tí mo sọ yé yín, ìfẹ́ ò fọ́jú o. Bí nǹkan bá sọ fún ẹ pé ìfẹ́ fọ́jú. Bí ìfẹ́ bá fọ́jú, ìfẹ́ lè fọ́jú wípé bó bá lówó lọ́wọ́ bọ̀ ìfẹ́ ò fọ́jú o. Ìfẹ́ ò fọ́jú òbò o. Kò fọ́jú ọmú o. Kò fọ́jú àwọn doggy style tọkọ ti wà used to. Kò fọ́jú wípé ọkọ ti wà used to ọmú ńlá tó bá yá á la ojú tó fọ́ nígbà tó fẹ́ fẹ́ yẹn lọ kọ sílẹ̀ á la ojú yẹn padà. Ojú tó fọ́ nígbà tó fẹ́ fẹ́ á padà la ojú yẹn pé ọmú nílá ni mo máa ń mu ọmú fanbed ọmú àríkúyẹrí lọmú mi fùrọ̀ tó fọ́ lójú mo ń gbọ́ yín. Hello ma. Mo ń gbọ́ yín. Ṣé ń gbọ́ mi mà? Mo ń gbọ́ yín. Mo ń gbọ́ yín. Hello? Hello, ṣé ń gbọ́ mi mà? Mo ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ mo cut yín off lẹ́ǹkan mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ. Nípa ẹ sọ pé ìdí ẹ̀ téèyàn bá fi gbá obìnrin lẹ́yìn ọkùnrin lẹ́yìn tó bá ṣe dọ́gìn. Eré tẹ̀tẹ̀ mo ti ṣe fún boyfriend mi kan rí mà. Ṣẹ́yìn nídìí. Ṣẹ́yìn ní fùrọ̀ ni. Ṣẹ́yìn ní fùrọ̀. Bẹ́ẹ̀ni mà. Ṣẹ́yìn tí mo mú láti ìsàlẹ̀ báyìí tí mo fi ìdí yẹn tí mo fi róòtì láti ìsàlẹ̀ wá sókè tó gbá ìdí mi tó gbá ní ọ̀tún lósì báyìí bọ́bọ́ yẹn ó fẹ́ parẹ́ sí mi lọ́rùn ni pé mo wá fi ìdí yẹn mo wá fi rìn mo wá fi ìdí yẹn ṣe ń gbọ́ mi mà. Mo ń gbọ́. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dá ń bì báyìí. Mo ń gbọ́ ẹlẹ́fìdí rìn. Mo wá fi ìdí ẹ̀rin okó ẹ̀ mo wá fi rìn mo wá fi ń fà síwájú fà sẹ́yìn báyìí mo wá sọ̀rọ̀ mi gbọ́n kan tẹ́ ń sọ. Ẹ wà níbi tẹ́ ariwo ti wà ju gbogbo ẹ lọ nǹkan tí mo ṣáà tẹ̀ mú wá ni wípé ẹ má jẹ́ kí ìfẹ́ tó fọ́jú nígbà tẹ́ ẹ fẹ́ fẹ́ra yín sílé ìfẹ́ ẹ máa ní at the back of your mind pé ìfẹ́ yẹn máa padà lajú o ìfẹ́ ò kí ń fọ́ lójú láíláí nínú ìgbéyàwó o ìfẹ́ tó fọ́ ojú nígbà tẹ́ ẹ fẹ́ fẹ́ra yín ìfẹ́ yẹn máa padà la ojú tó bá padà la ojú ìwọ ọkùnrin máa gbọ́ tó bá padà la ojú á la ojú ẹ̀ sí irú òbò tó fi ń dó tẹ́lẹ̀ irú fùrọ̀ tó fi ń ṣe dọ́gì tẹ́lẹ̀
a wá di ojú ẹ sí ibi tó lọ fi ojú fífẹ́ ìfọ́ fẹ́ tẹ́lẹ̀ ó máa di ojú ẹ síbẹ̀ a la ojú ẹ tí fẹ́ yẹn bá máa lajú ìfẹ́ tó fọ́jú ńgbà tó fẹ́ ṣèyàwó ó máa padà lajú a la ojú sí òbò tó máa ń dó tẹ́lẹ̀ onídọ́gì a la ojú sí ọmú aríkúyẹrí a la ojú sí ọmú oní fan belt a la ojú sí onífùrọ̀ oní olóbò bàǹbà a wá díjú sí olóbò pẹlẹbẹ tó lọ fi ìfẹ́ fífọ́ lójú fẹ́ a díjú sí onífùrọ̀ pẹlẹbẹ yash na yash tó lọ fi ìfẹ́ lójú fẹ́ so èmi ò rí eléyìí nígbà tèmi mo wá open ojú yín sí wípé ẹ try láti la ojú yín sílẹ̀ pẹ̀lú ìfẹ́ ẹ fẹ́ ẹni tẹ́ ẹ bá ti wà used to láti máa dó torí wípé ìfẹ́ ò kì í fọ́jú lọ láíláí ìfẹ́ a máa kú òbò àti òbò style òbò tó wà lọ́pọlọ ẹ̀ kò kí ń kú o ọmú ò kí ń kú o so àfi téèyàn bá kú pátápátá so ìfẹ́ máa ń fọ́jú láàárọ̀ tó bá tó stage kan ó máa ń la ojú padà tó bá la ojú tó dẹ̀ là yẹn ó lè bíre ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í sábà bíre o tẹ́ bẹ́ẹ̀ bá ti mú right nǹkan tó yẹ kẹ́ mú láàárọ̀ wípé bí ìfẹ́ bá ti ẹ̀ wá lajú tó wá rí pé ok kò nífẹ̀ẹ́ ìfẹ́ yẹn ò tóbi ti tẹ́lẹ̀ mọ́ àmọ́ ó ṣe fùrọ̀ ó ṣe ọmú onírú nǹkan tó fẹ́ tó lè máa tẹ́lẹ̀ máa jọ máa fi ṣeré oní nǹkan ṣeré lára ó ṣeé ṣe kó dúró bẹ́ẹ̀ nígbà tó bá ti la ojú tó wá la ojú sí wípé tí ò bá ń ṣèfẹ́ náà kí ni mo wá rí lára ìwọ yìí o ò nídìí ò lọ́mú kò sí nǹkan kan tó ní okò rí tán ganan bí n bá dó ẹgan gbogbo orí oko mà torí àwọn tí wọ́n tínrín jù yẹn ó máa ń mórí oko tọkùnrin tó bá ń dó wọn ni ó máa ń jẹ́ kórí oko tàwọn mi ì bú wọn bẹ́ẹ̀ làwọn àwọn kan dẹ̀ láìkẹ̀ so ẹ má gbàgbé o shabarikolo.com ó sì ń lọ o WhatsApp group náà mi ti fẹ́ announce yẹn mọ́ but ẹ̀yin obìnrin ní Bradford ní Manchester ní Grays ní ìlú wo náà tó dá Wolverhampton Southampton àbí ṣé kò ṣe Wolverhampton ni àbí Southampton mi mọ́ àti ní ìlú wo ni náà ibo ni again ní Kent ẹ try láti kọ sí mi tẹ́ bá ní interest láti join ẹ̀yin obìnrin mo kàn lè sọ fún yín pé story yìí báwọn èèyàn ṣe wá testify máa jẹ́ kó máa testify all the time lórí show mi ìdẹ̀fẹ́ kẹ́ni kọ́kọ́ bò mí o ẹni tó bá bò mí ọlọ́run ò ní bò ó ìwọ tó bá wà lórí group mi tí n bá sọ pé kó sọ̀rọ̀ tó wá bò mí àṣírí ẹ̀ ò ní bò má bò mí o bó bá ṣe rí ni kó ṣe sọ o má bò mí o káṣírí ẹ̀ lè bò o tó bá bò mí àṣírí ẹ̀ ò ní bò o mi tí ṣe ti Naija mi mọ̀ bí mo ṣe fẹ́ ṣe e bá wọn kan tí ń lórúkọ mi already ẹjọ́ ìyẹn àbí ìwọ tó bá lórúkọ mi tó lọ fi orúkọ mi sí kíní ayé ẹ̀ ti bàjẹ́ o torí kò ní pẹ́ kò ní jìnnà táṣírí ẹ̀ máa tú Hello? Hello? Yeah, èní ni mo had yín mọ́. Ṣé yín ni mo had láìpẹ́ yìí? Èmi kọ́. Àárọ̀ lẹ fi had mi. Àárọ̀ yìí. Ẹ wà live o, ẹ má dárúkọ yín o. Ẹ wà live, ẹ má dárúkọ yín o. Mo mọ̀ pé ẹ mọ̀ pé mo fẹ́ pè yín àbí. No, mi mọ̀. Now, kí lẹ rí nínú group yẹn? Báwo ni group yẹn ṣe lọ? Jẹ́ ń gbádùn ẹ̀, jẹ́ ní value fowó yín. How far? Ó kọjá bẹ́ẹ̀ náà èèyàn gbádùn fálò owó yẹn fast nǹkan tí mo lè fọwọ́ sọ̀yà ní fáwọn èèyàn. No ẹni sùúrù kí ni ìjẹ́ ti pàdé irú group báyẹn rí kí ló yà yín lẹ́nu bẹ̀ mi ìfẹ́ ẹ má tú àṣírí yẹn kó sọ. tó yà mí lẹ́nu bẹ̀ mi ìpàdé rẹ̀ látijọ́ tí mo ti ríro group yẹn eléyìí yàtọ̀. kí ló yà yín lẹ́nu bẹ̀. wọ́n ní nǹkan téèyàn lè fogún ẹ̀gbẹ́ rí bí wọ́n ṣe organize ibẹ̀ yẹn báwọn èèyàn ṣe ń bára wọn sọ̀rọ̀ àṣírí bò ń bẹ̀. Okay. Ó kúrò pé àṣírí lè tú. Okay. Ọkọ̀ tí mo rí bẹ́ẹ̀ ni. Ṣé kóòdù yẹn ló yà yín lẹ́nu? Kóòdù yẹn ló yà mí lẹ́nu bẹ́ẹ̀ ni. Ṣé wá regret pé wà nínú group yẹn? Mi ò regret o, in fact, tí
sì máa láwọn èèyàn gan rí màá tún kó wọn wọbẹ̀. Ok, ẹ ṣé gan. Meanwhile, mo mọ̀ pé ẹ̀yin kan máa wá sanwó láti wá wọnú group yẹn, láti wá wo bó ṣe ń ṣe, mo tún ẹ rí pé mo ti ronú lẹ̀ fún yín. Ṣé rí pé mo ti ronú lẹ̀ fún yín? Mo ronú lẹ̀ pé ẹ̀yin kan máa sanwó láti wá wọnú group yẹn láti wo bó ṣe ń ṣe, mo ti ronú yín sílẹ̀. Díẹ̀ ni màmá mú joker jáde. Tẹ́ bá tún lò yẹn, màá tún gbé mi jáde fún yín. Ọlọ́run. Mo mọ̀ pé ẹ̀yin kan máa mọ̀ wá wọnú group yẹn láti wá wo bó ṣe ń ṣe. Mo ti ronú yín sílẹ̀. Mo ti ronú yín sílẹ̀. Mo tún mọ bí mo ṣe máa tún ṣe fún yín. Màá tún gbọ̀nà burú yọ fún yín. Èmi lẹ ń bá ani ẹ máa pa mí tì, ẹ máa yìn mí nù tó bá yá. Ẹ mọ̀ pé eléyìí ó dàbí pé ẹ mọ̀ ọ̀run tí mo ti wá. Ọlọ́run, mo mọ̀ pé ẹ̀yin kan máa wá. Ọlọ́run, mo expect yín. Mo mọ̀ pé ẹ̀yin kan máa wá. Wallahi tallahi Olódùmarè ń gbọ́. Mo mọ̀ pé ẹ̀yin kan máa dídì wá sanwó. Wá fẹ́ wo nǹkan tó ń ṣe ń bẹ̀. Mo ti plan nǹkan tí máa ṣe fún yín. Mo ti plan ọ̀nà míì tí máa gbà yọ fún yín. Èmi lẹ fi ń ṣeré bí ọmọ ìjù. Èmi lẹ fi ń ṣeré bí ọmọ ìjù. Mo ti plan nǹkan tí máa fi ṣe tí máa gbà yọ fún yín. Ọlọ́run. Bẹ́ bá ṣe ń já nǹkan báyìí, màá máa ṣe mí. Èmi ò ń fi orí mi ro burúkú. Dáadáa ni máa ń forí mi ro. So, then lo block ẹ. Next time you don't do that. Hello? Ṣàlàáfíà ni? Ṣàlàáfíà ni? No, ṣàlàáfíà ló ń sọ̀rọ̀. Mo ní ṣé àlàáfíà lẹ wà? Grace. Ṣàlàáfíà lẹ wà? Mo bèrè question, ṣàlàáfíà lẹ wà? Àlàáfíà ni mà. Àlàáfíà mo wà. Ẹ ti ń jábọ́. Àlàáfíà ni mà. Ẹ ti ń jábọ́. Ẹ wà live mi ní kẹ́ dárúkọ ẹ wà live. Oh. Àlàáfíà ni mà. Mo mọ̀ pé ìgbà wo ni mo há di yín mọ́ group yẹn náà? No, tí ṣe mà. No, ẹ sọ tòótọ́, ẹ má parọ́. Ìgbà wo ni mo há di yín mọ́ group? Ẹ sọ pé máa ṣe ni ẹ ti ṣe. Ẹ ò tí sí nínú group yẹn? Yes, ma. Sorry, let me add you now. Sorry, let me add you. Mi mọ̀. Mo dẹ̀ rò pé mo ti ṣe ni o. Let me do it now. Oh my God. Let me do it. Let me do it now. Mi mọ̀ pé mi ti há dẹ̀ o. Oh my God. Mo dẹ̀ rò pé mo ti há dẹ̀ ni o. Àbí? Ṣé mi ti ṣe ṣá? Sorry o. Ẹ má bínú. Ṣé mi ti ṣe ṣá? Dad. Mo máa gbàgbé ni o. Mo ti há dẹ̀ sí. Now let me check. Let me do it now. Wait.
share. Yeah. Now, mo lọ wẹ́lò mi tí mo tún fẹ́ pè bẹ́ẹ̀ jẹ́ kí n lọ wọ́kùnrin obìnrin. Okay. Báyìí kò mo ti pè ní. Ní ìyè tí ń sìn bẹ́ẹ̀. Ẹ má bínú. Anyway, nǹkan tí mo mú wá lẹ́ni nìyẹn. For the group. No, kò ṣàánú mi. Ìwọ tó lọ lo orúkọ mi fún group ẹ, ayé ẹ. Ayé ẹ. Jẹ́ kí n pè lè. Ẹ má dárúkọ yín o. Ẹ má dárúkọ yín o. Hello? Ẹ wà live. Hello ma. Ẹ wà live. Báwo ni mo hide yín mọ́ group yẹn náà? Àárọ̀ yìí. So far kí lẹ ti find out nípa group yẹn báwo ló ṣe rí? Ẹ má bò mí, tẹ́ bá bò mí Ọlọ́run ní bá ṣe rí yín o. Bó bá ṣe rí ni kẹ́ ṣe sọ. Ẹ wà live. Oh, okay. Everything you are transparent and everybody is getting on along. We've been chatting back and forth. How far? Báwo ni ìjẹ́ tí ẹ ti wà nínú group rí ṣá? This is my first time and I find it interesting. Is there anything tó wà unique nípa group yẹn? There's unique. Okay, the unique thing is that everybody is just. Ẹ má dárúkọ nǹkan náà. Ẹ kò sọ tẹ́ fi ipò wà unibo. Okay, everybody who are plain. Okay. Ìjẹ́rí ìjọ́ drop oko àbẹ́pọ̀n àbí ìdí àbí fùrọ̀ ńbẹ̀. No, not at all. Nothing like that. Okay, ẹ ṣé gan. Ṣé ẹ enjoy ara yín bẹ̀ ṣá? Bẹ́ẹ̀ni ma. Ṣé ẹ ní value fún owó tẹ́ san? Bẹ́ẹ̀ni ma, bẹ́ẹ̀ni. To you ṣé fi pé owó yẹn ó kéré àbí kí n increase ẹ? Bóyá kẹ́ increase ẹ. Síbi èlò? Bí £100. Ẹ ṣé, kò tí ì ṣe sí. Ẹ ṣé. Kí n bá pè £100 wá san. Ọlọ́run. Àwọn kan wà tó bá fún mi ní £200. Ọlọ́run Olódùmarè mi ní fi wọ́n sínú group yẹn. £200 mi nígbà. Mi ní fi wọ́n sí. So ìwọ tó lọ lo orúkọ mi fi create group ayé ẹ̀ tí máa bàjẹ́ díẹ̀díẹ̀. Torí mo fẹ́ àwọn èèyàn wọ́n ń fà mí mi fẹ́ join WhatsApp, mo fẹ́ ní WhatsApp group torí tí bá ní time fún a lot tẹ́ bá mọ̀ iye èèyàn tí mo ti ní already mo dẹ̀ mọ̀ pé àwọn kan tí ń ṣe WhatsApp group láti how many months bóyá náà rí 10 Ọlọ́run tí bá tún increase owó yẹn àwọn èèyàn tún ṣe so ìwọ tó lọ ń lo orúkọ mi lọ jáwọ́ shabarikolo.com ẹ̀yin tẹ́ bá fẹ́ join group ẹ lè lọ sórí shabarikolo and ilẹ̀ Danabit ìní ló tán from 1.5 to ìní ló tán from 1.5 to 1.2 máa di 1.5 ní òru ìní lágbára Ọlọ́run máa tún wá ní àárọ̀ la ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ ó dàbọ̀.